Aláròyé máa wí o. àìgbọràn mákindé ni wọ́n fi jí àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹlẹ̀ gbé sharafah ali. ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ ìbá ti wáyé bó bá jẹ́ wípé ẹnjiníà ṣèyí mákindé tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ jẹ́ ẹni tó máa ń tẹ̀lé ìmọ̀ràn ni. aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ ọ̀yọ́ sẹ́nitọ̀ sharafadeen ali ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń tàkùrọ̀sọ pẹ̀lú ẹgbẹ́ àwọn oníròyìn nuj ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ ajé monde tó kọjá. ali tó tún jẹ́ olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì tún wà nípò ẹ̀karùn-ún balógun ilẹ̀ ìbàdàn ṣàlàyé pé olùdarí ìgbìmọ̀ tó ń jà fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ àti ìfẹsẹ̀múlẹ̀ ìjọba tiwantiwa ni ọ̀gbẹ́ni abiodun bámgbóyè ti gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ nímọ̀ràn láti wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò lágbègbè ìyàwọ́ta ṣùgbọ́n tí gómìnà kọ etí ikún sí ìmọ̀ràn náà láti ọdún 2022. ó ní bó bá ti gbé ìgbésẹ̀ tó yẹ látìgbà náà ni ìṣẹ̀lẹ̀ tó gbẹ̀mí àwọn èèyàn tó sì sọ ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ dèrò àhámọ́ nínú aginjù fún nǹkan bíi oṣù méjì lè má wáyé nítorí ó ṣeé ṣe kí àwọn eruku yìí má rí àyè láti wọ agbègbè náà dé ibi tí wọ́n dé nìyẹn. gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rọ̀ ètò ààbò kì í ṣojúṣe nìkan ṣoṣo ọ̀kan nínú àwọn ìṣòro tá a ní ni wípé a kò gba àwọn ìjọba ìbílẹ̀ láàyè láti ṣiṣẹ́. ó yẹ kí àwọn ìjọba ìbílẹ̀ máa ran ìjọba ìpínlẹ̀ lọ́wọ́ ni nínú ìpèsè ètò ìlera ètò ẹ̀kọ́ àti ètò ààbò. lára ojúṣe gómìnà ní láti ṣètò ẹ̀rọ ayàwòrán sí gbogbo ààyè tó bá ṣe kókó káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ èyí yóò jẹ́ kó rọrùn fáwọn agbófinró láti mú àwọn tó bá hùwà ọ̀daràn. ó ṣàlàyé pé bí àwọn ìjọba ìbílẹ̀ bá ń ṣiṣẹ́ dáadáa wọ́n á lè lo àwọn ọdẹ fìjìláńtẹ́ àtàwọn olùṣọ́ àdúgbò láti dáàbò bo àgbègbè wọn. ali wá ṣèlérí pé bí òun bá di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́dún 2027 òun yóò fún àwọn ìjọba ìbílẹ̀ lómìnira láti máa ṣe ìjọba wọn bó bá ṣe yẹ. ọ̀làwálẹ̀ ajáò ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì aláròye online tv.